sọ wọ́n fi àsìkò yìí bẹ gbogbo ẹ̀yin ọba lọ́ba ẹ̀yin lóyè ẹ̀yin kí ìlú má bàjẹ́ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì ìpè kan ti fẹ́ gbé divide and rule sọ ti fẹ́ gbé wọ ìlú Ìbẹ̀jú o àmọ́ bí tá à ń pè ká wá sí o kí wọ́n má gbé wọlé o kí wọ́n má dá wàhálà lẹ́ o ọlọ́pàá ò ní dá sí o a ò fẹ́ wàhálà nílùú Ìbẹ̀jú o a ò fẹ́ ìrú ẹkùn o wọn ò gbé ìrú ẹkùn a ò nídìí ìrú ẹkùn o OPC ló wà ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì led by Ìbà Gani Abíọ́dún Ìgẹ̀dàn wọ́n ti ń káàkiri wọ́n ti wọlé o à ń sọ fún wọn o bọ̀ nítorí ẹ̀ náà ṣe pé ẹ̀yin kábíyèsí wa àwọn Yorùbá bọ̀wọ̀ wọ́n ní ṣẹ́rànṣẹ́ràn ọmọ ẹni tó máa ń ṣe fún ẹ̀yin náà ní ká ń ṣe fún yín ká pè yín à ń pè yín bàbá wa wọ́n dẹ̀ ní kí Olúgòǹbé wọ́n ní kó tó di bákan là ṣe ń pè yín sà. ẹ kú dédé àsìkò yẹ̀ yẹn wa ẹ sì kú ọjọ́ méjì mẹ́ta ẹ wá nǹkan fìdílé ẹ farabalẹ̀ ẹgbẹ́ ìta mọ́ sí ti gbọ́ yín lé ní o ní báyìí àwọn OPC ti fárígádélẹ̀ délẹ̀ fún àwọn ìrùn ẹkùn pé a ò fẹ́ wọn o pé wọn ò tó bẹ́ẹ̀ káwọn Ìgbẹ̀jú Lẹ́kì wọ́n ní ta ló tẹ̀ fi wọ́n joyè tí wọ́n ń pariwo kiri àwọn ní báyìí o Sunday Igboho ti jáde ó ti wá fohùn pé ẹ wò ó ẹ má ṣe agídí o tẹ bá fẹ́ jà ààrẹ Tinubu lẹ máa bá jà o nítorí àwọn ló fi ọwọ́ sí tó ti sin tẹ́nìkan kan máa ṣe ẹ wọ ọ̀rọ̀ lọ́rọ̀ fi bẹ́ẹ̀ dùn lẹ́nu mi ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Yorùbáwùyí Yorùbá Ìpìlẹ̀ TV náà ló mú wá sí ti gbọ́ yín ẹ bá wa like ẹ share ẹ má gbàgbé láti tango pélébé tibẹ̀ lókè yẹn kó lè mọ́ mi wá sóko rántí lóòrèkóòrè gẹ́gẹ́ bí àdéhùn ta ní pẹ̀lú pé ó bá ṣe lọ àníjẹ́ kí tiyín kí yóò di sí ẹ máa bá a ká lọ. ojú bá mo wá wọlé mo dọ̀bálẹ̀ wájú bàbá mi wá ní Sunday ọmọ mi kò ní dárìn ẹ tilẹ̀kùn máa mọ́ rẹ ní ẹ sílẹ̀kùn òun ló délé bàbá rẹ̀ kábíyèsí ẹ̀ ló kù. bàbá tó bí mi àti bàbá mi Sàásì Àjàó Adéyẹmọ ó ní kò sí ẹnì kankan tọ́jú ọmọdé tàbí ìwé tọmọ iye ọdún tó ń pè ní Ọọ̀ni ó ní Ọọ̀ni tẹ̀ ń wò yẹn ó ní gbogbo ọjọ́ ojúmọ́ tílẹ̀ bá ti mọ́ tí ojúmọ́ rẹ bá ti mọ́ báyìí ní Ọọ̀ni máa ń ṣe ètùtù sí gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá pé gbogbo omi tẹ́ ẹ bá wà kẹ́ mọ́ lọ́ọ́rẹ́ kẹ́ mọ́ bọ́ọ́rẹ́ lókè ọ̀gbọ́dọ̀ báyìí ilẹ̀ Yorùbá ọ̀gbọ́dọ̀ dàrú. bàbá mi wá ní láàrin ọdún kan ọjọ́ kan ṣoṣo péré ní òní máa fi sinmi ó lóun nìkan ló sì mọ̀ ẹ bá ń ṣe kábíyèsí ní bàbá yìí. bàbá mi ní gbogbo ojoojúmọ́ tí bàbá ti mọ́ ní òní ọmọ sí ètùtù pé ẹni tó lóko kọ́ bọ̀ọ̀rì ẹni tó lódò kọ́ bọ̀ọ̀rì ẹni tó lójú ogun kọ́ wálé lẹ́rọ̀. bóun ni bàbá òsè wá rán àwọn ọmọ rẹ̀ ń sẹ́ tọmọ wà dé tó lójú bàbá òun lọ ó sì wọ̀. ẹ bá ń ṣe kábíyèsí fọ́ọ̀ ni. ọlọ́run ló rẹ́ bàbá wa àti ń jẹ Ọọ̀ni bàbá eléyìí tún ẹnu bá ní kí wọ́n ti ẹ̀ sí àdúrà tí wàá lè ṣe fún bàbá yìí àárọ̀ lọ́run rí mi ò rí Jésù yìí bàbá mi sọ fún mi lẹ́ẹ̀dẹ́ mi ò rà nàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n mo rí bàbá Ọọ̀ni nínú ìwé ìtàn nígbà táwa kéré kí n tó Ifẹ̀ náà mo ti gbórúkọ Ifẹ̀ náà mo ti ń jẹ́ Sunday ọmọ bàbá Ìgbòho nígbà bàbá Ìgbòho kú wọ́n sọ ní Sunday Ìgbòho bí tí mo ti gbókọ̀ náà lọ́nà bí tí wọ́n ti ṣàdúrà fún mi tí mo ti gbókọ̀ náà lọ́nà tí mo wá ń gbé káàkiri ayé bàbá ilé ìdáhùn wòye kò lò rárá nú ayé tọ́lọ́lọ́run rẹ wá sí tutù ó wá sí tutù yẹn kálàáfíà wà lórílẹ̀‐èdè Yorùbá ni yóò lò tó wà náà sọ ti yẹ sínú ayé. Ǹjọ́ tí mo wá ẹ pé ẹ̀ẹ̀kan tí mo ti wá tí mo yọ wọlé wá kí bàbá tí mo délé padà ibi tí mo tún lọ sá pamọ́ sí sókòsò kẹta òfin fúri mi ẹ bá ṣe kábíyèsí ó bàbá Ọọ̀ni bàbá Olúgbọ́n gbà mo padà lọ́dọ̀ rẹ̀ ó ní ibò tí lọ rọ̀ ni mo ní ọlọ́rọ̀ ọ̀rọ̀ ti yẹ jù ó ní mo sọ̀rọ̀ fún ẹ pé bàbá rẹ ládọ̀ tó ní Olúbàdàn láìpẹ́ yìí Ọọ̀ni ọ̀ṣáájú àwọ̀ tẹ̀lé àwọn ẹ̀yìn gbọ́dọ̀ lọ́wọ́ àwọn ọkọ̀ ó sì ní bẹ́ẹ̀ ẹ bá ṣe kábíyèsí bàbá Ọọ̀ni o bàbá ìsinmi wa gbogbo ẹnikẹ́ni tí bá wà jẹ́ ọkùnrin ni obìnrin ni tọ́ba ní òun bínú bàbá Ọọ̀ni ní ọ̀pá wọn lẹ́nu àwọn òtájọ́ àṣọ fún yín pé bàbá mi kọ́nà jẹ́ rí yín pẹ́ àwọn tó bá fẹ́ pẹ́ láyé ni ẹni tó bá ti yá wèrè tí ọmọ ti ń ṣe mọ́nà ọpọlọ ní sọ pé bàbá ọmọdé ní ìjọba ọmọ ti ń ṣe mọ́nà ìdíjẹrẹ ní tọ́ba lójú tó lóye tó bí àgbàlagbà náà wọn yóò mọ̀ pé bàbá yìí Ọlọ́run pé wá ní bàbá ọba tí gbàdọ̀ balẹ̀ ọ̀rẹ́ bàbá Ọlọ́run ti rẹ wá ẹ sì ti ẹ̀yin olórí adé gbogbo àfihàn fíìmù ni Ọlọ́run á rán yín wá sí wa sùúrù tẹ́ ní
tí ẹ ń kó gbogbo nǹkan mọ́ra mo ti ní màá wá nìyí tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin òbí sẹ́ni kankan mo fọ́lọ́ tó lẹ́bi bora bàbá òbí sẹ́ni kankan ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń ṣe bí kọ̀ǹdọ̀ kan ń dún tí bá tí ń bì lọ́nà kan tàbí kejì ọlọ́run ló fi ń so lórí èmi mọ̀ ọ̀nà ọkàn mi pé gbogbo ẹni tí ń gbé adé lórí ayé tá a wà yìí náà ẹ̀yin lọ́lọ́run fún nọ́mbà 1 kì í kó ṣe pé mo ń yọ sọ ìjọba ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó lè mí ṣe bẹ́ẹ̀ ìjọba dẹ̀ fàṣẹ sí èmi kọ́ ni mo kúkú sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń bínú mi lórí yùn ẹ̀ ń bínú lásán torí èmi kọ́ ni mo ṣe bẹ́ẹ̀ ìjọba ẹ lọ bínú sí ìjọba tó ṣe ni ṣùgbọ́n bàbá àwa ọmọ yín ọ̀tọ̀ ló ń dá a bá wá lè ní á wà lórí yẹn náà lọ́tọ̀ ẹ fà ìgbà wá á pè mítì ẹ̀yin ló lórí gbogbo àwọn ọba yòókù náà láfún lẹ́tà àdèmọ̀ kí wọ́n jẹ wa àṣẹ ọlọ́run tó kí wọ́n jẹ wa afẹ́kẹ́ wà lójú kan ẹ ti dolórí náà níjọ́ tá a bá pè mítì yẹn ẹni tí ọba wá ìyẹn la mọ̀ pé òun ọba ọ̀tá Yorùbá ni gbogbo ayé náà rẹ̀ ni torí ń ṣe fídíò rẹ̀ lọ́tọ̀ ni á pè mítì yẹn mo dẹ̀ mọ̀ pé àbá mi ń jẹ̀bi wọ́n sọ ẹ sọ tẹ bá fẹ́ ká fi sí á pè gbogbo ọba wa bí náà là á fi sí gbogbo ọba ó sì wá bí ọba tí ọba wá bí a ti mọ̀ pé ọ̀tá lẹ̀ Yorùbá ni Ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ń jọ́ náà mo mọ̀ kọ́rọ̀ tí ó kọ́ lẹ́nu yín ọ̀rọ̀ tí ó ṣe kùnẹ̀ ni Ọlọ́run jẹ́ ká rí i pẹ́ Ọlọ́run jẹ́ kí o kùnẹ̀ bì èyí ni ẹnìkan sọ̀rọ̀ fún mi lédè ó ní kí ló táwọn ọba yòókù kì í ṣe bí bàbá ọ̀dẹ̀ yẹn ó ní ọkọ̀ kì í ṣòṣèlú ó ní àti olóṣèlú àti ogbe akọ́dù àti apc àti ọlọ́ba bàbá oníjọ ọlọ́mọ ní gbogbo yìí ó ní bàbá sí wọ́n ṣe nìyẹn ẹ̀mọ́ níyẹn tí ọba mọ̀rú ẹ̀ àṣàlàyé fún wọn. àtòsó ni àtàjẹ́ ni bàbá mi lọ́lọ́run rán mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yóò tí bàbá mi sọ̀rọ̀ yẹn fún mi àyà mi já ó ní bẹ́ẹ̀ ni ó ní òní tí mo ń wò yẹn ó ní lórí ni ó ní mọ̀ ń ṣe ètùtù àlàáfíà sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá pé ká mọ̀ lọ rí ká mọ̀ ó ní ọjọ́ kan láàrin ọdún kan ní òkè fi ṣe tí fi ń sinmi ó ní òun nìkan lọ́mọ ọmọ ara ẹ̀ ọlọ́jẹ̀dẹ̀ ẹ̀kùn lẹ́nu bàbá àdúrà wa náà ní ọlọ́jẹ̀dẹ̀ ẹ̀kùn lẹ́nu ìsọ̀lẹ̀ ẹ̀kan ní ọmọ mi lónìí rẹ̀ ẹ̀sìn gbogbo lẹ́kùn ọba tó wà wọlé bàbá ọlọ́ọ̀bá tó ní tó fi ń síbẹ̀ yóò sílẹ̀kùn gbogbo ayé fún yín pátápátá ọlọ́ọ̀bá tó ní yóò sílẹ̀kùn gbogbo ayé fún yín pátápátá ọlọ́ọ̀bá tó ní èmi yóò sílẹ̀kùn gbogbo ayé fún yín pátápátá mo lọ sílẹ̀ Ìgbò lọ́dọ̀ àwọn tòbólò mo wá lọ mítì ọba bẹ̀ mo rán àwọn ọmọ rẹ̀ wọ́n á kí n kábíyèsí ó ní Ọọ̀ni ní olórí gbogbo àwọn nfọ ó ní ilẹ̀ Yorùbá làwọn ti wá ó ní Ìjẹ̀bú làwọn ti wá ó ní àyùsọ ó ní yẹsì ó ní Ọọ̀ni sinú bàwọn àti sáwá kí wọn á rí i pé ilé mọ̀ bá kàṣẹ́ ara nígbà yìí kò gẹ́ gbà fọ́ ni gbogbo ìlẹ̀kẹ̀ tó kú sọ́run gbogbo ẹ̀ ó lé Ọọ̀ni nọ́mbà 1 táwọn wá kù tí ò ní gbà àwọn ètò ṣe Yorùbá ti wá o òun náà tó wá ń kílèmù pé Ìjẹ̀bú làwọn gan ti wá orí omi gbogbo ọ̀dọ́ tí wọ́n omi lọ́mbẹ̀ ni kò sí kankan mo méjì ọba tí ò níye ní Benin Republic wọ́n ní lọ́lọ́run fún mo méjì ọba ní Togo wọ́n ní lọ́lọ́run fún mo méjì ọba ní Benin Abidjan wọ́n ní Ọọ̀ni lọ́lọ́run fún. tí o máa rú mọ́lẹ̀. Ọlọ́run bá ló ṣe ibẹ̀ o àwọn ọmọ yín àpèmítì yẹn á lè mú lẹ́tà wá sí àwọn àmúfún yẹn fún wa déètì àwọn àyìnbá ti gbogbo ọba pátápátá wọn wà báyìí ẹ wá sábà fún everybody ẹ dẹ̀ fi dáwọ́ ọmọ yín lójú pé gbogbo ọmọ Oòduà pátápátá o gbogbo ọba ilẹ̀ Oòduà náà ló wà ń bíbà lọ́dọ̀ ìbẹ̀ jẹ́ olórí gbogbo wa kò sí ìyá kankan kò sí kankan mọ́ kò sí dúpọ̀ kankan mọ́ ẹ rí i pé iṣẹ́ tẹ̀ ń gbé fún wa ọ̀nà ẹ̀ ló tún di inú tiwa gan ìdúró láwọn fi jàjà yẹn àti wá di arílẹ̀ yẹn ká nìyẹn ọdún náà èmi arílẹ̀ yẹn ká lè nígbà tẹ́mi ti jọ ọmọ yín tẹ́lẹ̀ kò síbi tí gbogbo àwọn tẹ́mi tó ń bá tẹ́lẹ̀ ọmọ Ọọ̀ni náà ni gbogbo ọba tẹ́mi mọ́ lọ́nba wọ́n dẹ̀ gbà so kò tí bá ti dé bá ti dákọ̀ bàbá wọ́n máa ń tilẹ̀kùn fún mi spirit mi Ọlọ́run bá tó ní yọ̀mọ̀ sílẹ̀kùn fún mi irú ẹkùn tí ẹ pàṣẹ rẹ̀ torí níjọ́ tí mo wá ẹni àlàáfíà ó bìrì ni pé àyọ̀gbà ẹni ogun tí mo tógun tó lọ yẹn bàbá mi ní ogun yẹn lé o Sunday ó lé pa o ṣùgbọ́n ọba tó ní mímọ̀ pé mo dúró tì ọ́ nínú ọkàn nínú ara ní gbogbo nǹkan mo fi dúró tì ọ́ mo ti ń sọ pé nǹkan kan ò ní ṣe ọ́ o sì dé bá mi láyọ̀ security rẹ̀ tó bẹ̀rẹ̀ yẹn gbà tó lé láìpẹ́ gbogbo ọ̀sẹ̀ tù ó sì sẹ́tù security tí mo wá sọ fún yín nígbà tá a dífà lérò ẹ̀kùn ní ká mú pé ìwé ẹ̀kùn òun ní ká mú torí pé ìfá ìwé ẹ̀kùn ìfá tó lágbára ni pé òun ló yẹ ká sí àdẹ gbà bẹ́ẹ̀ so àwa ń fi lọ́lẹ̀ káàkiri mo bá bàbá mi tó jẹ́ ọmọ yín ààrẹ orílẹ̀-èdè mo bá wọn sọ
wọ́n lè fàṣẹ sí ó dàbẹ̀ so wọ́n fàmílì àìjì lọ́wọ́ wọ́n fàmílì àwọn ss náà lọ́wọ́ gbogbo bá ṣe káàkiri ó là ń bíbà àwọn ọlọ́pàá ti kankan wọ́n tẹ̀lé jáde bí wọ́n ṣe ń wọ inú igbó káàkiri wọ́n tẹ̀lé wa láti mọ ọ̀pọ̀ bí nǹkan ṣe ń lọ so now àwa ti fi ti Ọ̀ṣun lélẹ̀ ọmọ yín pẹ̀lú náà ni a fi ṣe olórí Kọ̀mọ̀dántì ń gbóngbóhun kí ló ṣe ní báyìí kápò dáadáa. Òun ni a fi gbogbo gẹ́gẹ́ bí ọlọ́sìn bí àṣẹ sí yín lẹ́nu tó pé ọba tó nílé òun ló fi àṣẹ sí yín lẹ́nu ẹ sì dín olórí náà ẹ sì jẹ́ pẹ́ lójú mo ti wà ń lò fẹ́ àwọn bàbá wa dé sọ bí Adérẹ̀mí ti ń so lórí lọ nígbà tí wọ́n mọ̀ sí láyé wọn kò bàjẹ́ ọ̀sọ̀rọ̀ kẹ́ńdọ̀ kan àwọn ẹrù pé mò ń kúrọ́ bí bàbá mi ó ti wá pọ̀ mọ́ àmì ìlú nígbà tí ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn ọba kan inside Ogun State àwọn òyìnbó gbà náà wá ní kí wọ́n lọ gbé bàbá wa Adésọjí Adérẹ̀mí wá bàbá ní èèwọ̀ ọ ní Ifo Òkè Odò Adémilóyè ní ọdún ọdún ẹgbẹ́ ìlú ní àwọn ìlú àwọn òsè ìbò ní ìjà tí ń ṣẹlẹ̀ ọdún nìkan ló lè parí ẹ̀ kò sí ọba tágbára rẹ̀ gbé gbogbo ìgbà bóyá bàbá mi tó wá pè tẹ̀yàn fún mi bóyá rọlọ́pàá mo fẹ́ wá mo ti ní jọba tó ti fojú kan bàbá mi ní wádìí ọ̀rọ̀ yìí wọ́n ní bàbá òní wá ní ọ̀ọ́ni tó lè fo Òkè Odò ó ní àwọn ètò bàbá kàyé àwọn nǹkan tí ó sì òyìnbó ẹni gbogbo dà ọba ní gbogbo ayé láàbìsì agbọ́dọ̀ sí torí ìjà tí ń ṣẹlẹ̀ yìí lágbára ọdún nìkan sí lọ́ba tó lè ṣẹ́tù ẹ̀ ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá ọ̀la wọ́n tó wá jókòó ní yàrá ìyá rẹ̀ àbí yàrá bàbá rẹ̀ wá ní ọ̀dọ̀ ìṣe alákọ̀ọ́ tí bàbá rẹ̀ wá lálákọ̀ọ́ bàbá òní wá lọ bẹ̀rẹ̀ lọ́dún náà nígbà tó ṣe gbogbo ètò ìyẹn tàbí ìgbò tó ń sọ ní ìgbé wá tó bá mi sọ̀tọ̀ fún mi bàbá òní wá lọ síbẹ̀ bàbá wa ní sọ́jú ló lọ fà á yìí ìyá yẹn ń gbà so ọlọ́run bá tó ṣe bẹ́ẹ̀ nígbà tí bàbá wa lọ tán ó tún wá gbé ìwà gẹ́gẹ́ bí ọba àlàáfíà bàbá àgbàlagbà ní láti mú wa tó gbé gbogbo gẹ́gẹ́ ń gbà mọ́ra àtúntẹ̀ ń ṣe ní ẹ bá lójú tó jẹ́ tó lọ́pọlọ tó dẹ̀ jẹ́ ọmọ àgbà yóò rí pé àgbà yẹn ti wá láti lẹ̀ ipò àgbàládé bá gbà ìjọ kan mi ò lè pẹ́ nìyẹn lọ́ba mo lè pé mọ́gàjì mi torí kì í sọ̀ba lójú mi bàbá mi wá wọ́n àmì prógámù kan lẹ́kọ̀ọ́ bàbá ti ń lo prógámù ọ̀dún fẹ́ẹ́ dé ọjà gbọ̀ngàn òru bàbá bá nínú ìdájọ́ òde bàbá mi mọ̀ ẹ́ tí ọ̀rọ̀ tí mo sọ yìí vice president ní mẹ́mẹ́ kò sí bájú wà mẹ́ ni bàbá mi wá dé mọ́gàjì yẹn torí mi ò ká fọ́ bá wà lọ bá bàbá pé ẹ ti pẹ́ jù máa gba microphone wọn ni dídìrín ni wọ́n ní wọ́n ní ọba àdélago méjì ọba àdélago mẹ́ta ọba àdóde ni wọ́n mọ̀ ń dóde ọ̀ní ni ọ̀ní ìdóde yẹn mọ́gàjì mọ́ nírú wọ̀ yìí mọ́gàjì nìyẹn nìbàdàn ọ̀ ìṣọ̀bà ṣùgbọ́n mi ló pé lọ́tọ́ wá bàdàn bàbá Olúbàdàn kò tí ì Olúbàdàn gbà náà wọ́n sì wà ní bóyá bíi nọ́mbà 3 sí Olúbàdàn gbà náà bàbá wa ní báyìí lọ́jọ́ kọ́lá yà mọ́gàjì ni wọ́n ọ̀rọ̀ jọ́sìn mọ́ ọmọ òdìbò olùpèsè ọ̀nílẹ̀ èdè bí wọ́n gàgàjì bí wọ́n gbà ṣe àga oníṣìírí ìjọba wà lóhùn wọ́n sì wọ́n ní ọlọ́jọ́ kọ́lá àárín àwọn mọ́gàjì ọlọ́run ní pa eré bàbá mi ọlọ́run ní kẹ́ gùn lẹ́mìí àṣẹ tí ọlọ́run fún yín pé kẹ́ fi bá tún ayé sí kò ní kó lọ́dọ̀ yín láéláé àṣẹ ọlọ́run fún yín pé kẹ́ fi bá tún ayé sí kò ní kó lọ́dọ̀ yín láéláé ọlọ́run bá tó ṣe ní ẹni àkọ́kọ́ kò ní gbà lọ́wọ́ yín láéláé ọlọ́run fún yín wọ́n sọ lẹ́ẹ̀kan pé mi rọ́lọ́ mi rí Jésù mi rí àná Muhammadu sallallahu alaihi wasallam mo rí bàbá mi Ọọ̀ni mo sì wà ní orí ìtẹ́ bàbá mi Ọọ̀ni tí mo jókòó ń bẹ̀ tí mo fẹ́ fọ́ kẹ́lẹ́sẹ̀ ìyẹn ti fi hàn yí pé mo ti rọ́lọ́run náà torí pé àdúrà táwọn bàbá ilé bá ṣe fún yẹn mọ́mọ́ yẹn bàbá mi ní bó ṣe ń lọ yìí bàbá láìpẹ́ láì bẹ̀rẹ̀ kan pọ̀ lé tó jókòó tọmọ ọkọ bá jẹun ó rí bí àbí òyìn bẹ́ẹ̀ ẹ bá mi ṣe kábíyèsí náà. lórí ìwé ẹkùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí ìran mi ó sì ti àti fi wúrà fún lóṣùgbò lẹ́nu bàdẹ̀ sí sọ bẹ́ẹ̀ náà mo sọ pé tá a bá ti ń kó omi á lọ gba ìwúrè lọ́dọ̀ number 1 bàbá wa ò ní so oríire nìwọ ní kí olórí aládé gbogbo ṣàdúrà fún ẹ
ó ti ẹjọ́ mọ́ fẹ́ òun tó fẹ́ gbà yọ ọ̀gbá rí ó tó lè gbàrú ẹ̀jẹ̀ láàrin ọdún bíi 20 ọmọ lọ́bì ṣùgbọ́n tó ọlọ́run bá tó ní kí bàbá jẹ́ olórí gbogbo àtọmọdé àtàgbà ó gbà fẹ́ everybody ó sílẹ̀kùn ẹlẹ̀ fún gbogbo ayé pé òun ni bàbá gbogbo yìí bàbá wa ní ọ̀yà ìmọ̀bọ̀ ẹ sílẹ̀kùn pé gbogbo wọn wọlé torí mọ̀ ọmọ mi ò ní dárìn bàbá ọlọ́run bá tó ní mi yóò tó bá mi sílẹ̀kùn àlàáfíà fúnlẹ̀ bàbá pè ní aláṣẹ bàbá mi wọn kà fẹ́ ẹ ṣàdúrà fún bàbá ń ṣàdúrà fún tán ẹ bá wá bí kóró kan tó mọ̀ fún yẹn ní ikú òwò ṣẹ̀dá bá fẹ́ràn wọn ọmọ yìí olé Oòduà Oòduà bá sóde náà bá nílé gbàlejò. bàbá wọnú tóòtù wọn wá jáde ńbẹ ó jí nǹkan àwọn ará tóòtù wa ni wọn fọlọ́pàá mú pásọ ní ẹfílẹ onígbà ìpè lórí olúwa ló ti wá jí nǹkan ló ń kẹ bàbá rẹ rẹ ọmọ bàbá gbogbo wá ṣe ọjọ́ pọ̀ pé bàbá mi dá wọn lọ́lá àtọ̀kadà tó ń mọ orí òun gbogbo ọ̀sẹ̀ tí ẹ bá fẹ́ràn wọn títí dáadáa ilẹ̀ ni wọ́n ọlọ́wọ́n ọba tó ní tó fi kẹwàá kò ní gbà yín lọ́wọ́ wa kò ní gbà yín lọ́wọ́ wa nígbà tẹ bá lo bí 170 years nínú ayé àwọn ọmọ pé bàbá tẹ́ lo 30 ló ṣe ní ìlú pé tẹ́ ẹ bá ń gbádùn bàbá èyí ló fẹ́ kí bàbá ọlọ́gbọ̀n ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀sẹ̀ sí good morning báyìí nígbà tẹ bá ṣe débi good afternoon nígbà tó bá débi good evening àwọn ọmọ pé bàbá ẹ̀rọ ẹsẹ̀ ẹjẹ́ kẹ́ tó ṣe good morning lẹ́ẹ̀kan sí yóò ṣe fún ìyá Ìkéde. Oòduà bá sóde náà. Ọjọ́ àlejò lọ́jọ́ lé. ẹgbẹ́ abẹ́ ọwọ́ tí ó gbé kábíyèsí o lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ kí gbogbo wa. ẹkùn iná dé òmu Sunday Igboho iná dé òmu ó yá ọdẹ òmu wà ọdẹ òmu wà ọdẹ òmu wà o ọdẹ òmu wà o. àwọn kan lè ti bọ́ọ̀tà wọn láwọn ò fẹ́ ru ẹkùn sẹ́ wọn láwọn ò fẹ́ Sunday Igboho wọn tẹ̀sí wà confused bóyá Sunday Igboho ni wọn ò láìkì o bóyá ru ẹkùn ni wọn ò fẹ́ o ẹni tó sọ̀rọ̀ yẹn gan ó ti wà confused Yorùbáwùyí lórúkọ tèmi mo kàn ní kí sáré wá sọ fún yín ni ẹni tó ń sọ̀rọ̀ yẹn tó bá ń sọ fún yín pé ajá ń sábà ẹkùn sábà ń já wọ́n fẹ́ tajá pa ni o Ògún gbọ́ tájá bá dúró níbi tó ti ń pàwé pé ajá ń sábà ẹkùn sábà já àwọn tó ń pòwe yẹn wọn ò láìkè ajá rárá wọ́n fẹ́ kẹ́kùn fi ajá kó fi ṣe pẹpẹ súùpù ni ṣé ẹ̀ ń bẹ́ ni ẹ̀ ń lérí sọmọ Yorùbá dẹ̀ lẹ́yìn ṣá ẹ̀ fẹ́ ru ẹkùn ẹ̀ fẹ́ Sunday Igboho igbádùn ẹ bá yẹn kọ́ tọ̀ yín pa ọ̀ tẹ́bà fẹ́rù ẹkùn ti kọjọ́ ọ̀rọ̀ Sunday Igboho o ẹ mú fóònù kẹ́pẹ́ Àkànbí ọmọ olódò sledgehammer ẹ pè lórí fóònù Àkànbí ló wà behind ìrù ẹkùn olórí kírò ẹkùn máa lọ níwájú olóhùn wò ó ní máa jó lọ mò ń wẹ̀ yẹn tẹ́bà mọ̀ pé ẹ̀ láìkè ìrù ẹkùn kó wá sádùúgbò yín ẹ mú fóònù yín ẹ pè Àkànbí ọmọ olódò sledgehammer mo dẹ̀ trust bàbá mi Àkànbí ọmọ olódò dẹ̀ mo láìkè ẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ kí n ba aláàbò ó mèsì máa fún yín ẹ fò ẹ lọ skul ọ̀bọ ni tẹ bá lọ skul ọ̀bẹ kan máa fò báyìí ni píù tẹ bá fi lajú báyìí ẹ ti bára yín lásán rock ẹ dàpọ̀ ń bá mi ṣe yín wéré o ta ló tún ṣọ́gbà wèrè kalẹ̀ ẹ dẹ̀ kó mo ṣe parí birthday mi ni ẹ tún ṣọ́gbà wèrè kalẹ̀ mú kọ́kọ́rọ́ dání kó dá o mo dẹ̀ sọ fún yín jọ̀wọ́ tí mo ṣe show ẹ̀yin tẹ́ múlẹ̀ Sunday Igboho tẹ́ ẹ̀ jẹ́ kó fẹsẹ̀ rìn tẹ́ ẹ gbé ńlẹ̀ báyìí tẹ́ ẹ sọ di gálà tẹ́ wá gbé sórí tẹ́ ní kó má rìn mo sọ fún yín pé BP àwọn kan máa ti ráìsì àbí mi sọ fún yín wo show yẹn mi sọ fún yín pé tí fáwọn kan lápá tension mi tẹ olóyè kéde gé ọṣẹ fún mi ẹkọ ẹgọṣẹ tọpẹ gé ọṣẹ fún mi ní irú àná birthday mi yẹn ṣebí máa tà fún àwọn fáǹsì mi máa tà fún àwọn fáǹsì mi tọ́jú mi ò ní fún wọn lọ́fẹ̀ẹ́ ẹ fẹ́ mi lọ́fẹ̀ẹ́ nìyẹn mọ̀ pé alátàrà ago ní mẹ́mọ́ orúkọ ni mímì níyà mi ní bàbá. àwọn kan jáde wọn láwọn ò fẹ́ Sunday Igboho wọn láwọn ò fẹ́ wẹ̀kùn wọn bínú wọn fẹsẹ̀ janlẹ̀ mo wá wò pé inú tó ń bájá tó ń fẹsẹ̀ janlẹ̀ kí ló máa fún lówó ẹ̀ ṣe náà kí ló máa fún lówó ẹ̀ ṣe no champion forever gbàtẹ́ ń ṣe tí ẹnìkan ò dín yín lọ́wọ́ mú àsìkò ìgbà ló nígbà máa ń lò àsìkò wẹ́kùn láwàá yìí kò ṣe fi lé ajá lọ́wọ́ àwọn ọmọdé omú mò ń bọ̀ lọ́dọ̀ tí ẹ ká kọ́kọ́ dọ́dọ̀ ẹ ti mọ̀ wọ́n tẹ bá àwọn ẹ̀fọ́ kan wọn sí comment section. ẹ káàárọ̀ ẹ pẹ̀lẹ́. ẹ kálẹ́
ẹ káàsán gbogbo ibikíbi tí ẹ bá ti wo fídíò yìí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ àti gbogbo ọmọ Ìbẹ̀jú Lẹ́kì lápapọ̀ mo fẹ́ darí fídíò yìí sí. mo kí bàbá wa ìyẹn Oníbẹ̀jú mo kí wọn kábíyèsí o pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin okoko jẹ́ kó pẹ́ kí abẹ́rẹ́ kó kí ìrùkẹ̀ kó di abẹ́rẹ́ ẹ pẹ́ fún wa ẹ̀ní rí dàbò mo kí gbogbo àwọn lọ́balọ́ba ní ìlú Ìbẹ̀jú gbogbo ọba kò sọba kankan tó kéré gbogbo ọba pátápátá gbogbo yín náà kí ẹ jọ̀ọ́ nítorí tí a bá ń dárúkọ kí a máa kó máa fa ìkùnsíkùn gbogbo ọba pátápátá torí bí ètò ìyẹn má bínú torí Olódùmarè àforíadé bẹ́yìn ẹ̀yin kábíyèsí ẹ jọ̀ọ́ ojúbà oríadé o ẹ jẹ́ kí bá wá ṣe oríadé fi mo wá ṣe ìbà lórí wọn bàbá wa ìyẹn àwọn honourable chairman Ṣẹ̀san Ọlọ́wà Jájà Àkíyísà ẹ̀ní rí dààmú àṣetá àbọ̀ òní báyìí ẹ̀ní abú gbogbo ohun tẹ́ fi ojú ọwọ́ ṣe òní bàjẹ́ lójú yín ẹ̀ní abú àbúrò nìkan yìí o mo kí gbogbo ọmọ Ìbẹ̀jú lápapọ̀ látòrí ọmọdé títí dé àgbàlagbà mo kí àwọn obìnrin Ìbẹ̀jú mo kí àwọn tí wọ́n kọ́ fi ọkọ́ ṣálẹ̀ ní ìlú Ìbẹ̀jú mo ṣe bá wọn níbẹ̀ mo kí àwọn ọkùnrin tí wọ́n dúró tí wọ́n jẹ́ kí ìlú Ìbẹ̀jú Lẹ́kì tí wọ́n jẹ́ kó bàjẹ́ mo kí gbogbo yín o ẹ̀ní rí dààmú ẹ̀yin bàbá wa ìdààmú ò ní kàn yín ẹ tó bá ní kí ìdààmú kàn yín ìdààmú á kàn á ní kí a wá ṣe mo wá sáré ṣe short video yìí on behalf of OPC ní Ìbẹ̀jú local government ní under our comrade Kazeem Ọláwálé Musiliu aka ejection OPC ti ibà lẹ́gbàá ibà Gani Abiodun Ige Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o yes sir ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin honourable wa mo kí bàbá wa náà our rep Honourable Báyọ̀ Balógun mo kí gbogbo àwọn honourables mo kí gbogbo ẹ̀yin àgbààgbà Ìbẹ̀jú tí ẹ jẹ́ kí ìlú Ìbẹ̀jú bàjẹ́ gbogbo yín náà kí ìdààmú nìkan yìí ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí gbé sọ̀hún bí ó ṣe bí ọmọ àwa pè ní sàkíyèsí ní sà lórí kí wọ́n má dá divide and rules kí wọ́n má dálẹ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì àti ń rí wọn ti ń wọlé àdèwà pé wá láyé ní kí a ṣe fídíò yìí kí ó bá délé kó bá dóko wọ́n ń gbé ìrù ẹkùn tí wọ́n ní wọ́n ń wọ ojúlé sójúlé wọ́n ti náà ń dáwó yaya wọ́n ń dé Ìbẹ̀jú wọ́n wọ one place to another amọ̀ra wa o kọ́ má kógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o kọ́ má gbógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o ọlọ́pàá ò ní dá sí o ọlọ́pàá dá wa mọ̀ o amọ̀ra wa o ọlọ́pàá ò ní dá sí o kí wọ́n má dá divide and rule sílẹ̀ wọ́n ti ń kó irú pọ̀ mọ́ ṣàpà wọ́n ti lọ kó àwọn ọmọ ẹgbẹ́ tí ò yẹ kí wọ́n kó wá tí wọ́n kó wọn tí wọ́n ní ìwé ẹ̀kún irọ́ ni wọ́n ń pa o wọ́n mọ tí wọ́n ń ṣe o a ò ní fẹ́ kí ẹ̀jẹ̀ ta sílẹ̀ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì wọ́n mọ tó ń ṣe o kí wọ́n máa ma ní àwọn OPC kan o òun ni a ṣe tètè jáde tàbí tètè sọ fún yín sà ẹ̀yin màmá wa ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin bàbá wa nítorí àná ṣe tètè ń jáde nítorí pé a ti ń rí wọn gbogbo ibi tí wọ́n ń dé OPC ń ṣe OPC lẹ́gbàá ibà Gani Abiodun Ige à ń ṣe oníjàgídíjà gan ẹ̀mẹ́ ẹ̀mọ́ ní Ìbẹ̀jú Lẹ́kì o a ò fa wàhálà o but kí wọ́n má gbé divide and rules kí wọ́n má gbé wá á dára wa mọ̀ àwọn ọmọ Ìbẹ̀jú Lẹ́kì wọ́n dára wọn mọ̀ o kí wọ́n má gbé àwọn ọmọ àtọ̀hún rìn wá ọmọ Ìbẹ̀jú Lẹ́kì tó jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kì gidi ẹjọ́ mà ẹjọ́ ẹ bá wa kìlọ̀ fún wọn a ò fẹ́ ìrù ẹkùn ìrù èké tàbí ìrù kíní kan a ò fẹ́ ní Ìbẹ̀jú Lẹ́kì we don't want them we don't have the divide and rules a ò fẹ́ eléyìí yàtọ̀ sí kọ́ máa sọ di ẹgbẹ́ kan ṣe kíní kan ọlọ́pàá ò ní dá sí o we don't want them so nítorí ẹ̀ náà ṣe pé ẹ̀yin bàbá wa ẹ̀yin all the kábíyèsí gbogbo àwọn prince ní Ìbẹ̀jú Lẹ́kì lápapọ̀ òun náà ṣe pé yín ẹjọ́ ẹ̀ ní rí dààmú o ìdààmú ò ní kàn yín o so náà náà ṣe wá náà ṣe ń sọ fún wọn pé kí wọ́n má gbé divide and rules wá fún Ìbẹ̀jú àmọ́ bí a ṣe ń coordinate Ìbẹ̀jú bí àwọn ọmọ ìlú ṣe ń coordinate ẹ̀ tí wọ́n ṣe ń ṣe tó dẹ̀ ń dùn tó ń láàrin ẹjọ́ sà ẹjọ́ mà ẹ̀yin youth abẹ̀yìn ẹ̀yin náà rí ìjà tí ò bá kàn wá a kì í dá sí ìjà tí ò kàn wá kì í dá sí kí wọ́n má gbé divide and rule kí wọ́n má gbé wá a ò fẹ́ ìwé ẹkùn ní Ìbẹ̀jú Lẹ́kì títí dé Etí Ọ̀sà west Etí Ọ̀sà east a ò fẹ́ òun náà ń sọ especially ní Ìbẹ̀jú Lẹ́kì lórí àríwọ̀n tọ́nà tí wọ́n wọ yàrá sí yàrá tí wọ́n fẹ́ máa kó àwọn ọmọ tí ò yẹ kó máa kó mọ́ra a ò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ a ò fẹ́ divide and rules ẹ má kí ìlú Ìbẹ̀jú bàjẹ́ ìlú Ìbẹ̀jú dán gbogbo wa gbogbo ìlọsíwájú Ìbẹ̀jú ó jẹ wá lógún ni o so má bẹ́ẹ̀ máa rọ̀ wá ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tó ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyè ẹ má gbà wọ́n láyé o ẹ má jẹ́ kí wọ́n dáàrin wa rú o ẹ má yẹ kí wọ́n má fi divide and rules kí wọ́n kó sí wa láàrin o ọlọ́pàá ò ní dá sí o adára wa mọ̀ o kọ́ má wá o wọ́n ti ń kó àwọn tí ò yẹ kó kó wọlé wọ́n mọ̀ o so má bẹ́ẹ̀ máa rọ̀ wá lẹ́yìn lọ́balọ́ba
ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣiṣẹ́ lé lórí ẹ má gbà wọ́n láàyè o ẹ jọ̀ọ́ o ìlú Ìbẹ̀jú Lẹ́kì ò ní dàrú o kò ní bàjẹ́ o Ìbẹ̀jú Lẹ́kì a máa dùn kò ní kan o lágbára Olódùmarè àṣìdàbọ̀ ò ní bà wá o àní rí kú ọmọdé o àní rí kú àgbàlagbà o àní rí láburú o ìlú Ìbẹ̀jú máa lọ sókè a máa dùn kò ní kan ni o ẹ ṣé púpọ̀. Pressure ti wà o pressure ti wà o ẹ̀yin tèmi pressure ti wà o olúgòǹgbé olúgànfẹ́ olúkiní kan abẹ́rẹ́ di kiní kan pressure ti wà o pressure ti wà Sunday Igboho ti fún wọn ní pressure ti wà wọ́n ọmọkùnrin tó ń pè ládìsá yìí ó ti fáwọn èèyàn láì hypertension o wo brọ́dà yìí gbogbo òwe tó pa kò sí kan tó mú yẹ́ẹ̀sì ń bẹ̀ ẹ bá mi correct àwọn òwe yẹn sí comment section abẹ́rẹ́ adabẹ́rẹ́ ìrùkẹ̀rẹ́ àgbó àdókìní náà máa ń sọ ipò kìíní máa dókìní mọ́ kábíyèsí lọ́wọ́ ó kìíní àṣàrò náà kó kìíní dókìní mọ́ kábíyèsí lọ́wọ́ owó tẹ́pà yẹn gan pọ̀ ẹ tún ní kìíní kan gànfẹ́ gànfẹ́ kí sòbíà tó dégbò olúgànbẹ là ń ké sí ẹ máa be calming down OPC ẹ máa be calming down ìlú Ìbẹ̀jú Lẹ́kì yìí ní àwọn Fúlàní náà kóra wọn jọ sí o so ẹ fẹ́ kẹ́jẹ́ ẹ̀ sàn ṣùgbọ́n pẹ̀lú ọmọ Yorùbá ẹ̀jẹ̀ lè sàn kí ló dé ẹ jẹ́ ká dọ́de òmu náà kábíyèsí wa kan sọ̀rọ̀ bàbá mi Àkànbí Àdè kábíyèsí ọba Ṣómólú bàbá mi Gbọ́láhàn Àkànbí kábíyèsí o àwọn alágbára ni bàbá mi orúkọ ó ti yẹ ibi Àkànbí ọmọlódò sílẹ̀ ìjà máa ń sìn èmi àti bàbá mi Àkànbí àtijọ́ wà ní rapport so tí wọ́n yẹn ẹgbẹ́ kan ló wà ọmọlódò sílẹ̀ ìjà mà ọmọlódò okùn mọ̀ ọmọlódò ẹ má bùdá dì mí láàárọ̀ yìí torí mi ìwà táwọn fún yín o pé mo ṣe birthday lánàá àná August ọdún ní birthday mi so mo ti mọ̀ wá jí sí bó ṣe lọ ẹ̀ka kan ṣe lè nu bóyá àti ẹ̀tí ìrántí fi déètì sí ṣó yìí ẹ̀yin tẹ̀mí ẹ̀ka rẹ̀ kàṣẹ̀ká lẹ́kọ́ dédé àsìkò according to the time tíṣe òní bàbá yín àárín là ń fi déètì sí ṣó èdè ní August 4th 2026 ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún 2026 pressure ti wà o irú ẹkùn ẹ ti mount pressure o máa yóò mọ̀ wípé àtọ̀ní àtàláàfin àtọ̀bọ̀ Olúgbọ̀n ọmọ Bàyámù àti bàbá wa bàbá mi Olúbàdàn gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá o bàbá Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀dẹ́ ti gbogbo ọba tó wà lẹ́yìn pátápátá lẹ máa wọ́n nù o lẹ bá fẹ́ wọ́n nù ẹkùn lẹ bá fẹ́ bá ru ẹkùn jà gbogbo ọba lẹ́yìn pátápátá lẹ máa bá jà including Àkànbí ọmọlódò sílẹ̀ jama ẹ dẹ̀ mọ̀ pé yẹn ò gbọ́ anything Àkànbí kò gbọ́ nǹkan kan kò gbọ́ nánà Àkànbí wọ́n ti gé etí ẹ̀ lọ ọmọ burú ọ̀kan làbí tí wọ́n bá bí Tinubu méjì ìyá Súnkẹ́ ẹ bá lọ obìnrin kan tó lajú tó fi ru Tinubu tó ọkọ kóun bí Tinubu o tó wá ní kóun bí méjì ẹ̀ Ayọ̀kẹ́ níwájú Ayọ̀kẹ́ lẹ́yìn tí ọba yarọ díẹ̀ ló máa kú ìbí yẹn burú ni ìwé Sunday Igboho kọ́lẹ̀ bẹ́ẹ̀ bá ń fa wàhálà wẹ́ ẹ̀yin èèyàn mi tó bá ṣẹlẹ̀ tó bá bẹ̀rẹ̀ wàhálà because ó ti wẹ̀kùn ó tẹ̀lé ìwẹ̀kùn tí wọlé sójú tó lọ síbẹ̀ yẹn náà tó bá ṣẹlẹ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní bá ìwẹ̀kùn fa wàhálà so wọ́n ti fi di gún Tinubu lójú nìyà àbí ìjọ kí ni Tinubu máa ṣe ẹni pé ok ìjọba fẹ́ kí Tinubu ṣe ẹ bá mi kọ́ sí comment section ẹ má dúró ẹ kọ́kọ́ bá mi kọ́ sí comment section now bọ́dà yìí wá ń sọ̀rọ̀ ó láwọn òwe ẹkùn tí ń wọlé sójúlé àṣà kí lè fẹ́ ṣe ẹ fẹ́ máa gbọ́rọ̀ ẹnu mi lọ ẹ fẹ́ máa wò lọ ẹ níkà ṣe ti láìkì ètò yìí ó yẹ má mi tọ́tọ́ wọ lórí show yìí tí bá múnú yín dùn tí mo parí lẹ́rìn ó yá ẹ bá mi láìkì show yìí ẹ bá mi ṣí ẹ bá mi kọ́mẹ̀ntì lórí ẹ kí lè rí sọ sí èké is my hobby Yorùbáwùyí fans mo gbádùn yìí tó wọ́n pè mí láàrin tí mo ti ṣe fàájì ìyá dáhùn ayọ̀ kọ̀ọ̀kan tí mo gbé kọ́ọ̀nù wọn ẹ má bínú orí show ìkan mo ti fẹ́ jí sí màá jí sí má ṣe live show ni now wọn láwọn ìwé ẹkùn tí ń wọlé sójúlé bí tá a bá dé yìí tó bá ti di wípé ẹran sọnù nínú port bí àná sọ pé àwọn ìwé ẹkùn náà gbé ìwé ẹkùn táwọn èèyàn tí wọn ẹtọ́ kọ́kọ́ tó dá tí ó mi fẹ́ lọ síbẹ̀ ẹ̀gbọ́n pé bí abo ń bú bẹ̀tì kò ṣe bú àwọn míì lọ́wọ́ ìwé ẹkùn táwọn fẹ́ join ni àwọn èèyàn wọn lọ ń bẹ̀bẹ̀ ní wọn ti tí Sunday Igboho jáde pé wọn ò ta fọ́ọ̀mù ìwé ẹkùn tí wọ́n jáde táwọn èèyàn tó ti ń sanwó fọ́ọ̀mù kọ́rọ́ ètò bọ́ta pé wọn ò sanwó fọ́ọ̀mù ṣé ẹ̀ náà wọlé sójúlé ọlọ́kàṣẹ́ ń sọ ẹ má para yín tó bá ń gbọ́ ọmọ para rẹ wọ́n là yí pọ̀ ipò yìí fún ẹ̀yin hypertension o lọ tó máa já sí báyìí torí ogun máa jà ogun jà ẹgbọ́n kan tí bàbá wa sọ ni bàbá wa Gbọ́láhàn wọ́n ní sọ wọ́n ní èrò pọ̀ tó báyìí kábíyèsí máa play fún fídíò wọn àádìí ọdí òmu náà ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ gbé Sunday Igboho sókè ẹ̀yin tẹ́ Sunday Igboho di gálà ẹ̀yin lẹ dá wàhálà yìí lẹ̀ ẹ̀yin lẹ bẹ̀rù Ọlọ́run tẹ́ dá wàhálà yìí lẹ̀
níjọ́ kí náà tẹ́ mú Sunday Igboho tẹ́ ẹrú sórí mò ń sọ fún yín pé ẹ máa fáwọn èèyàn ní pressure ẹ máa tẹ́tí máàntì ń tẹ́ bá dálẹ̀ ẹ̀yin ọmọ òru ẹkùn àti Sunday Igboho àtẹ̀yìn fásitì Yorùbá wuyì mi ò ní dá sí gbogbo ẹ̀dá bá support Sunday Igboho yẹ kí n wọ ẹ̀yin ní comment section Yorùbá wuyì mi gbọ́ nǹkan ogun gan wọ́n ti gé ti wà lọ ẹ má ṣẹ́jú sí èrò èrò mọ ibi tí wọ́n ń lọ ẹ wo ẹ jẹ́ àjọ di òmu ká lọ́dọ̀ kábíyèsí náà ẹgbọ́n kan tí kábíyèsí máa sọ ó ga lára yín Ọlọ́run á fún yín lálàáfíà o ajẹ́ gbádùn ẹjọ́ bá mi dálóò tap cent ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ tó wáyọ̀ fún yóò ní gbé yín lọ́mọ ló bá mi dálóò tap cent after the send owó láti Nàìjíríà láti anywhere tẹ́ bá wà sí Nàìjíríà direct deposit ni kò ní third party tẹ́ bá ti lo Abiola 223 ẹ wo ìgbà tẹ́ bá mi lò kùdùsì fún yín ẹ bèrè lọ́rùn tó ti lò ó dúpẹ́ lọ́wọ́ aṣẹ́wó ni wá o aṣẹ́wó ń kí yín o mo rí bàbá oníkàwé white wọ́n ní Sunday Igboho ní ṣìnà àwọn mi ò ráyè birthday week mi ò ráyè ẹ kà sí sọ́dọ̀ dé ọdẹ òmu olóyè ò tí ì dé ẹ lọ wèrè ó lẹ̀ nǹkan ń ṣe yín ẹ̀ ń ṣe nǹkan ẹ̀yin OPC nǹkan ń ṣe yín ẹ̀ ń ṣe nǹkan kálẹ̀ fẹ́ bájà wọ́n ń pèrè ọjà bá ń sábẹ̀ ẹ̀kùn kẹ́kùn máa sábẹ̀ ajá ebi wọn ti ń pòwé yẹn fún ajá ògún gbọ́ wọ́n fẹ́ tan ajá kí ẹkùn lè bá fi ẹran ẹ̀ sí pẹpẹ súùpù ni kò sí nǹkan tó yẹ tájá bá ń sábẹ̀ ẹkùn sábà ajá ẹkùn ṣó pọ́síbù ni ká mú ẹkùn ká fi lájá lọ́wọ́ irú ẹkùn kò ṣe fi lájá lọ́wọ́ dey play tó bá ní dey play ògún gbẹ̀yìn ilẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ dey play ojú yín máa bó ẹ má fọwọ́ síbi tó wọ́n ń gbé kẹ gbà fọ́lọ́run bí yóò gba kádàrá àgbà kodoro Òṣùpá ti kọrin wọn lálò pẹ́pẹ́ nígbà táwa ń lò wọ́n wá ní táwa nìkan lọ́lọ́run dáyé fún ni mo ní kó máa lọ bẹ́ẹ̀ gbàtà àjẹyàn máa yé kinní kan gbàtà àláyé sì kì í ọmọ làkejì o gbàtà àjàyè ayé tiwa là wá ń jẹ ẹ wo Yorùbá Wuyì lórúkọ mi Yorùbá Wuyì ni mo ní ẹ jẹ́ ká kọ́kọ́ débi tá à ń lọ náà. irú ẹkùn àti gbogbo àwọn bàbá wa tí wọ́n ń bọ̀ lọ́nà bàbá wa sí Sunday Igboho májàsọ́lẹ̀kùn ọkọ̀ Fúlàní akínyìn pé ẹkùnrin láyọ̀ àti àlàáfíà ni wọ́n bá wa àwa ti dúró de bàbá wa ní ìlú ọdí òmu pé bàbá ń bọ̀ so ibi láti máa jọyìn bàbá wọlé sí technical lóṣogbo pẹ̀lú gu ọlọ́run gbogbo ọ̀tá ń bọ̀ láti Abẹ́òkúta ń bẹ̀ láti Ìbàdàn láti Èkó ẹni kankan ò ní farapa láti Ọ̀yọ́ láti Èkìtì wọn ò ní farapa wọn tó ń bọ̀ láti Oǹdó wọn ò ní farapa láti Kwara wọn ò ní farapa ọba tó nílẹ̀ yọba ń sọdé nígbà wọn bá tó padà délé àbúrò ní sẹ́ni àti kí bàbá wa Comrade Omeyo àkí bàbá wa Koiki Media àkí gbogbo àwọn bàbá wa Ọ̀gá Kìlà olórí jagunjagun ní ilẹ̀ Yorùbá Igbo warrior adé kí gbogbo àwọn admin state so àlàáfíà Ọlọ́run kò ní fi wọ́n sílẹ̀ so àwọn ọ̀gá wa pátápátá ọ́fíà tí wọ́n kó sòdí látòrí gbogbo state commandant kọ̀ọ̀kan Ọlọ́run jábúrú sí wọn nígbà tí a bá ṣe ètò tòní tán a tún ṣètò ìlú ìlú mi a tún ṣe ní state mi àbúrò ní sẹ́ni ẹ̀kan ọmọ ẹ̀rọ ẹ̀kùn ni ọmọ mọ́ta ò ní mú wa gbogbo Fúlàní nílẹ̀ Yorùbá parẹ́ ni mo kí gbogbo àwọn ọba aládé látòrí bàbá wa Onírìṣà ẹsẹ̀ kí mo kí bàbá wa Ọlọ́dì Òmu Ọ̀fọ́dì Òmu dáwọn bọ́ọ̀lù ọ̀kámẹ́kì alálẹ̀ aláyégún Ọ̀fọ́dì Òmu akí gbogbo orí adé akíyàn bàbá wa nílùú Òṣogbo Àtáọ̀jà akíyàn tìmí ọ̀fọ́ẹ́dẹ́ akíyàn o láyọ̀ àtàlàfíà lábà gbogbo yín orí ládéládé àti lóyè lóyè àti kí gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá lápapọ̀ àforí bàbá wa Onírìṣà ẹ bá ń ṣe kábíyèsí fún ládéládé àfi kí yín àfi kí bàbá wa láti ìlú Mọdákẹ́kẹ́ àfi kí gbogbo ọba káàkiri gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́ wọn parẹ́ ìkẹrì ọ̀jẹ̀jẹ̀ yọ̀ dábẹ́rẹ́ àárín àwọn àtọ́lọ́run Ọlọ́run ní jẹ́ bàjẹ́ àárín àwọn àtàwọn ọba Ọlọ́run ní jẹ́ bàjẹ́ àárín bàbá wa sí Sunday Igboho Ọlọ́run ọlọ́balọ́ba àti bàbá wa Bọ́lá Ahmed àárín wọn ò ní bàjẹ́ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu láàyè rẹ̀ kí bàbá wa Adeleke Johnson Ọlọ́run jẹ́ lu ọ̀bàjẹ́ Ọlọ́run ní túlẹ̀ papọ̀ kí gbogbo ọmọ ẹgbẹ́ ìwé ẹ̀kọ́ kàtà tó wà ń bí. ìwé ẹ̀kọ́ ọ̀kadìlẹ̀ ni ìyàdó báyìí náà ìṣúná ní àdìdì. àwọn ni mo gbé ẹgbẹ́ yẹn fún àwọn gbogbo everybody. Okay. Oh yeah. Who goes there?
yàn látọ̀ tó lọ́wọ́ gbà fún nígbà wo máa jẹ́ olóṣèlú tó bá wà ọ̀pọ̀ tẹ̀sí chairman àwọn ènìyàn ọmọ àtọ̀rọ̀ ẹ̀jẹ̀ ẹwọ̀ fún ẹwòsàn wọ́n máa ní wọ́n máa ka ìkò bàbá wa tó dárúkọ nínú nǹkan tó ń pẹ́sẹ̀ jù láyé yìí tó tó ń tẹ̀lé mi ò pé láì ṣe olóṣèlú kéèyàn kan rìn fún gbogbo títí dáhùn báyìí irú mọ̀lẹ́ tó jẹ́ pàtó iṣẹ́ yìí ọlọ́run ni ẹni tó bá gbà fún ẹni tó lọ́ gbà fún àwọn ọlọ́wọ́ lẹ́yìn bá gbà pé ọlọ́run ló ṣe kí ní olú àdàmú lásán nígbà kan pé sọ́ọ́sì dss wọ́n ní grant taco fún ní bbc ìbẹ̀ ìṣèlú náà mo sọ báyìí mo sọ bẹ́ẹ̀ ó sì mo sọ ẹni tó sọ̀rọ̀ ní àbúrò ọmọ tó sì báyìí tó jẹ́ fún ọmọ ìlú wa ní ẹ̀yà fọ́ gbogbo tó bá ṣẹlẹ̀ sí Yorùbá ọwọ́ sí ẹ̀ èyí náà kọ́ òfin tó ń ṣe yẹn gbogbo lẹ́yìn ẹ̀sìtọ́kídọ́ tí wọ́n ti wà ọdún ti yìn àkókò lọ́fíìsì yìí ọ̀rọ̀ tí mo sọ tó nìkan tí máa dì láyìn mo sọ ọ̀gá wọn ní kílé wọn máa ń lé wọn àwọn ìdánilẹ́wọ̀ máa lọ lọ́sìn nígbà tí ìhàlẹ́ gbọ́dọ̀ pọ̀ lọ́dọ̀ tó ń gbé kan sórí ìbò nígbà tí gbogbo ìhàlẹ́ wáyé ní ìmọ̀ lọ́dọ̀ ṣé kò ní báyìí náà lọ kò sí àdúró kò sí déèlì ẹ ṣeun àwọn tó wà ní káyà sókè ọba ìjọba ìbàlẹ̀ ìgbò ọmọ náà tẹ̀lé òun ló wà gbogbo léwu gbogbo ìdílé òun gbogbo fábílì òun òun ní gbogbo ìdílé tó bá gbogbo ilé ẹgbẹ́ kan ló ní gbogbo ilé àwọn táwọn sábà bẹ kú ẹgbẹ́ pàtó lájọ ní ọjọ́ ìwọ̀n gbogbo pàtó bá sọ̀rọ̀ ẹ̀ lè káyè ìgbà tí gbogbo ọlọ́run bá nílé lọ bí ọba tó ṣẹ̀ dáhùn ọlọ́run tó yọ bẹ́ẹ̀ lẹ onípadà lẹ́yìn ẹ̀ gbogbo tó sọ pé ọlọ́run yóò mọ bí òun ṣe dé ní òògùn bí òun ṣe dé ní ìwé ó mọ bí òun ṣe dé ní ọ̀hún ṣe ìjọba ó lè gbà ó lè jẹ́ ọmọ ìjẹ́ tó padà lẹ́yìn ọlọ́run yìí náà òun ní lẹ́yìn pé ẹgbẹ́ lè gbé ọlọ́run gbogbo ìdíje ló bá gbà ọlọ́run ló wà bẹ́ẹ̀ gbogbo èrè ilẹ̀ gbogbo ọlọ́run ní tí ò bá sílẹ̀ kò ní dáhùn ọ̀rọ̀ ìbíṣe yàtọ̀ èmi dé ìwọ̀n mo tètè nínú mọ ọlọ́run tẹ lọ́run púpọ̀ wọ́n tó ba lé ẹ̀gẹ́ lẹ́yìn bá wọ́pẹ̀ ọmọ pé ọlọ́run fi àmì ọlọ́run ní mọ́tò gúnmù ní ilé gbígbé ọlọ́run fi àmì ọlọ́run ẹ máa da mẹ́gbẹ̀ẹ́ kò sí lọ́kàn ìlú ló fẹ́ nínú Yorùbá gbọdọ̀ di àgbọ̀n gbọdọ̀ ṣe nígbà tí òwò lọ́bẹ̀ ní tó máa jẹ́ náà ti fún àwọn tó wà lábẹ́ ọlọ́run tó máa mójútó òun ló kù orí o ìlú ẹ̀kùn èmi náà fẹ́ wọ black flag yìí. àwọn máa jíṣẹ́ bẹ́ẹ̀ kábíyèsí. ìlú ẹ̀kùn ní ìlú ẹ̀kùn ló dé àpọ̀ ẹ bá ń wá tíṣe tí wọ́n tó fún un. Ọlọ́run jẹ́ kẹ́ni agbára ọlọ́run gbogbo àwọn akẹ́lẹ̀ ilé ìwé àyọ̀wọ̀n ogbó àyọ̀njáde àbúrò ìṣe yìí. nígbà tí wọ́n kó ọ̀yọ́ lọ báwọn fúlàní ṣe tẹ̀ àti tètè pẹ̀ lágbọ́ gbogbo bó ṣe yìnbọn lágbọ́ tó bá jẹ́ lómi ní tí òbí tàbí nínú kò ní tó bẹ̀ mọ́. àìdúgbò bọ́lọ̀ ní pé ẹni tó lọ́run ti ti wájú ìlú ó lè kí láyà gbogbo wọn lè bàtà kò lẹ́rù ẹ̀wọ̀n ìbáyọ̀ padà sí lórí àwọn ọmọ ìwọ̀n ní àríkà tó lọ sí lọ wọ́ríọ̀ àwọn ọmọ ìwọ̀n ní àríkà tó lọ sí lọ nígbà tí wọ́n yà sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní wọ́n wà lọ́jọ́ yìí tí wọ́n bẹ̀ inú mi dùn àfọwọ́ sí bá wọn sọ̀rọ̀ ó lè dé ìtòrí ìwọ̀n bá wọn tó lọ sọ̀rọ̀ àwọn ọmọ ìlọ ọ̀bẹ̀ yìí kí ló fẹ́ kán ṣe ẹgbẹ́ nìyí o ẹni tó tẹ̀lé òun gbọ̀ngàn nínú àwọn alábàárà ìlú ó lè kọ̀ọ̀kan ní àwọn olóòrà ọ̀sẹ̀ nígbà tó dé ọ̀pá tó dé sí èdè bá wọn yọ̀ sọ nígbà lágbájá sọ kò sí àwọn ọ̀dọ́ nígbà bẹ́ẹ̀ ẹgbẹ́ ní ìlú ìṣẹ̀lá tó fi ní lọ́nà báyìí ọ̀gbẹ́ ọ̀gbẹ́ yẹn torí ọlọ́run bá fẹ́ mú ọ̀pọ̀ àpò ìlọ́wọ́ ìdínú yẹn ọ̀dẹ́ púpọ̀ jù gbogbo àwọn tó lóògùn kò sí nínú àdúgbò fọlọ́n ọlọ́run àgbà fún wa ìgbówó ó jẹ́ nítorí nílò ilẹ̀ pọ̀
èmi ò mọ̀ pé òun kò láwọn ọmọ ọmọ tó yìí àti sàdámà àti bíbí nígbà tí mo rí ìlú pẹ̀lú lọ́rọ̀ wọn ní bíbí ìgbà ọ̀rọ̀ ni ọba bẹ́ẹ̀ nígbà tí gbogbo ìgbàwá fún mi gbọ́dọ̀ bá wọn fún pàṣẹ nígbà tó rí ẹ̀wà àwa náà ti bá ń sìn àti pé ẹni tó bá ti rí ìlú ọmọ máa sọ bọ́ọ̀lù ní lọ́wọ́ bọ́ọ̀lù tó lọ́wọ́ fún wa èmi náà ní kílọ̀bù ọkùnrin mo ní kílọ̀bù obìnrin kóòsì kan nínú àwọn ọmọ mi pléyà ní kó tóbi kóòsì pléyà ní kí ọmọ ìtóbi kóòsì lẹ́yìn àwọn ẹgbẹ́ ìṣòrí ni wọ́n play dáadáa nínú wọn ti wọ national team nínú wọn ti wọ national team ìjọba bá ń dúró lé lórí ayé wọn wọ́n lórí àwọn ọmọ ọmọ ìlú rẹ̀ wọ́n lè má jẹ́ kí kankan wọ́n lé ní ọmọ ọmọ nàìjíríà ti play ní nàìjíríà àwọn náà ti kọ̀ sí sọ́ọ́ play football players àdúgbò ẹ̀fọ́ ọlọ́run ṣòro irú ẹkùn ọ̀gá yóò jábọ́ ẹ̀rù jábọ́ gbogbo tó bá kó yíwọ̀ ẹ̀ jáde àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ nínú gbogbo kì í gbàgbọ́ gbogbo má padà ẹ̀ lọ ẹ̀ bọ̀ àmì síláàbù náà fara lọ́wọ́ iṣẹ́ ẹgbẹ́ òfin wa lọ́wọ́ àgbà gbogbo yóò má bà. tọ́ bóò ní alpha àwọn dègòdègò so smooth so silent kẹjọ.